Èmi a máa sọ pé bí mo bá wí pé shalom tàbí salam aleikum, ìkẹ́ àlàáfíà náà ni mò ń kí gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ́tí sí wa lórí ètò yín ètò wa láti inú àwọn ìwé ìròyìn ìjọ Àgùdà ti ilẹ̀ Yorùbá. Àlùfáà Paul Aṣáwálé loníròyìn yín láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV nílùú Ìbàdàn. Òní lọ́jọ́ 27 oṣù keje ọdún 2025 ìyẹn ní 2025. Kókó àwọn inú ìwé ìròyìn yìí láò kọ́kọ́ máa mú wá fún yín. Ẹ fìdílé nǹkan. Ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ṣayẹyẹ 50 ọdún lókè èèpẹ̀ pẹ̀lú ọdún 19 nínú ìgbéyàwó. Ìròyìn yìí ló sí ojú ìwé kìíní ti Catholic Weekly Independent lọ́sẹ̀ yìí. Ikú ìtìjú àwọn adarí Nàìjíríà láwọn ilé ìwòsàn òkè òkun, ojú ìwé 10 ní ìwé ìròyìn Independent ti gbélé yìí yẹ̀wò. Ìwé ìròyìn The Catholic Era ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ ìkórìíra látẹnu Tẹ̀lébè, ojú ìwé kìíní ló wà lẹ́kùnrẹ́rẹ́. Pápá mímọ́ bá ààrẹ Palestine sọ̀rọ̀, ó rọ̀ ọ́ fún ìbọ̀wọ̀ fófin ètò ọmọnìyàn, ojú ìwé 5 ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ polongo Kristi níbikíbi láìbẹ̀rù o, Bíṣọ̀bù Làwánì ló sọ bẹ́ẹ̀, ojú ìwé 9 The New Chronicler ló wà. À ń kọ ìtàn nípasẹ̀ ìṣe àti àìṣe wa ni o, writing history through actions and inactions, ojú ìwé 8 Chronicler ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ní báyìí, ẹ wá jẹ́ kí ṣòkòtò ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ mọ́ tún ya gbàǹsó lóde. Ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ṣayẹyẹ 50 ọdún lókè èèpẹ̀ pẹ̀lú ọdún 19 nínú ìgbéyàwó. Ìròyìn yìí ló sí ojú ìwé kìíní ti Catholic Weekly Independent. Ìlú Ọ̀yọ́ túbọ̀ jí sáyé lógúnjọ́ oṣù tó kọjá yìí nígbàtí Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé ṣayẹyẹ 50 ọdún rẹ̀ lókè èèpẹ̀ lásopọ̀ mọ́ ọdún 19 nínú ìgbéyàwó rẹ̀. Ayẹyẹ náà wáyé pẹ̀lú ẹbọ mímọ́ mísà ìdúpẹ́ ní Our Lady of Assumption Catholic Cathedral nílùú Ọ̀yọ́. Ayẹyẹ yìí fa ọ̀pọ̀ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn nílẹ̀ Yorùbá wọ ìlú Ọ̀yọ́ lọ́jọ́ náà. Bíṣọ̀bù àgbà ti ìjọ Àgùdà Ìbàdàn, Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrìn ló dúró fún Bíṣọ̀bù Ọ̀yọ́, Most Reverend Dr. Emmanuel Bádéjọ níbi ayẹyẹ náà. Nínú ìwàásù rẹ̀, Bíṣọ̀bù àgbà Abégúnrìn sọ pé àjọyọ̀ ọjọ́ náà kìí ṣe ti iye àwọn èèyàn tó wà, bí kò ṣe mímọ rírì àánú Olúwa lórí ẹni pẹ̀lú ọpẹ́ sí ọba tó ń fọba jẹ. Ikú ìtìjú àwọn adarí Nàìjíríà láwọn ilé ìwòsàn òkè òkun, ojú ìwé 10 ní ìwé ìròyìn Independent gbélé yìí yẹ̀wò. Ìbéèrè tí ìwé ìròyìn yìí fi bẹ̀rẹ̀ ni pé nígbà wo gan ni àwọn olórí tàbí àwọn adarí wọn lókè òkun náà yóò máa kú sáwọn ilé ìwòsàn tiwa náà lórílẹ̀‐èdè Nàìjíríà? Ó ní àwọn ààrẹ wa àtàwọn ìsọ̀ǹgbẹ wọn fẹ́ràn púpọ̀ láti máa lọ sókè òkun fún ìtọ́jú. Ohun tó wá ló jẹ́ kàyéfì ibẹ̀ ni pé àwọn ọmọ wa tó jẹ́ dókítà tí wọ́n ti jápa nítorí ìlú tí kò fararọ náà ni wọ́n ń tì sí wọn tàbí bá pàdé láwọn ilé ìwòsàn òkè òkun wọ̀nyí láti wò wọ́n sàn. Ìwé ìròyìn The Catholic Era ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ ìkórìíra látẹnu arákùnrin Tẹ̀lébè, ojú ìwé 1 ló wà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe sọ, ohun àbùkù gbáà ní ọ̀rọ̀ àbùkù tó jáde láti ẹnu alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èdó, arákùnrin Jarrett Tẹ̀lébè, ẹni tó sọ yányányányá pé òun kórìíra olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour, ọ̀gbẹ́ni Peter Obi lọ́pọ̀lọpọ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí rẹ̀, Bíṣọ̀bù Mamsa sọ pé ọ̀rọ̀ yìí léwu gidi, kò sì lè jẹ́ àtẹ́wọ́gbà láéláé. Ó wá rọ àwọn olórí ẹ̀sìn gbogbo kí wọ́n kó àwọn olóṣèlú abẹ́ wọn níjànú. Arákùnrin Òṣùmà náà kín eléyìí lẹ́yìn wípé èyí kìí ṣe ọ̀rọ̀ ọmọlúàbí rárá.
ó sì yẹ kí gbogbo ènìyàn bu ẹnu àtẹ́ lù ú. Pápá mímọ́ bá ààrẹ Palẹ́stínì sọ̀rọ̀, ó rọ̀ ọ́ fún ìbọ̀wọ̀ fún òfin ẹ̀tọ́ ọmọnìyàn. Ojú ìwé karùn-ún ló wà lẹ́kùnrẹ́rẹ́. Látinú ẹ̀rọ ìpè ní Pápá mímọ́ Leo ìkẹrìnlá ti tún àrọwà rẹ̀ pa sí ààrẹ ilẹ̀ Palẹ́stínì Mahmoud Abbas lórí ààbò pípéye fáwọn ará ìlú rẹ̀ pẹ̀lú àwọn ojúbọ ìsìn gbogbo. Ó fi kún bó ṣe tún yẹ láti bọ̀wọ̀ fún àwọn òfin ìhùwàsí ẹ̀dá káàkiri ayé, pẹ̀lú bó ti yẹ náà láti kọ ìfipákóni àwọn ènìyàn nínú rògbòdìyàn inú ìlú Gaza àti ti West Bank tó ń fẹjú kẹ̀kẹ́ sí i. Ẹ polongo Kristi níbikíbi láì bẹ̀rù o. Bíṣọ́ọ̀bù Lawani ló sọ bẹ́ẹ̀. Ojú ìwé kẹsàn-án The New Chronicle ló wà. Níbi ẹbọ mímọ́ mísà lọ́jọ́ ayẹyẹ àwọn bàbá lágbàáyé èyí tó wáyé ní St. Joseph Cathedral lópòpónà Taiwo nílùú Ìlọrin ni Most Reverend Dr. Anselm Pendo Lawani ti ké ìpè yìí sí gbogbo àtẹ̀lé Kristi láti máa fi ìpolongo jẹ́wọ́ Kristi nígbà gbogbo àti níbi gbogbo láì bẹ̀rù. Ó rọ̀ wọ́n síwájú sí i láti gbẹ́kẹ̀lé Olúwa nítorí pẹ̀lú rẹ̀ ohun gbogbo ní ṣíṣe. À ń kọ ìtàn nípasẹ̀ ìṣe àti àìṣe wa ni o. Writing history through actions and inactions. Ojú ìwé kẹjọ Chronicle ló wà. Ìwé ìròyìn yìí fi yé wa pé kò sí ẹni tó lè bára wọn kọ̀tàn ilé ayé ara wọn. Oníkálùkù ni ó ń kọ̀tàn ilé ayé ara rẹ̀ pẹ̀lú ohun tó bá ṣe àti àwọn ohun wọ̀nyí tí kò bá ṣe. Ó ní bí a ṣe rìnrìn kòrídò ilé ayé wa káyìí ni à ń kọ̀tàn ilé ayé wa tí a sì ń fi àwọn àmì ìrántí wa lélẹ̀ fáwọn ìran tó ń bọ̀ lẹ́yìn. Ó fi yé wa pé àwọn àkòrí ìtàn wa yìí máa ń wá yálà látinú àwọn ìwà akin tí a hù tàbí ìwà òjò tí a hù bákan náà. Àwọn wọ̀nyí ló máa ń fi ẹni tí a jẹ́ hàn àti ẹni tí wọn yóò sọ pé a jẹ́ nígbà tí a bá lọ tán. Èyí tá a wá fọwọ́ bà tètè yìí náà tó. Agbe mi tún ṣetán, ó ń darí rèlú ìdáró. Àlùkò mi ṣetán, ó ń darí rèlú ìkọsùn. Lékeléké mi ṣetán, ó ń rèlú ìkẹfun. Paul Aṣáwálé lorúkọ mi. Èmi làkànmú ògbó ọmọ afògbójà. Èmi lọ máa fi dàgbòǹgbò bànà rẹ̀ lórí. Ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ò tún máa pàdé láṣẹ Ìdùmarè. Mò ń darí re párá tó lódùmarè fi mí háná. Èmi ò ní kú, ẹ̀yin ò ní kú. Ńṣe la ó tún máa gbọ́ra wa láyọ̀ láyọ̀.